ti ń rúgbó bọ̀ o ẹ̀yin èèyàn nípínlẹ̀ Pleatu ẹ wá wo báwọn bandit tún ṣe sọ sẹ́ lánàá òde yìí níbi táwọn èèyàn ti ń ṣe mass burial lọ́wọ́. Àwọn mass burial tí wọ́n ń ṣe yìí náà àwọn bandit yìí kan náà ló pa àwọn èèyàn lọ rẹ́kẹrẹ́kẹ́ o tó jẹ́ pé wọ́n ti kó òkú gbogbo wọn jọ síbì kan tí wọ́n ń sin àwọn èèyàn lọ́wọ́ lọ́kọ̀ọ̀kan léjèèjì ọ̀gángan bẹ̀yẹn gángan làwọn bandit tún ti ya bò wọ́n lánàá òde yìí. Ọ̀rọ̀ dìbò lọ yà mí ẹ wá wo báwọn yẹn ṣe ń sáré kàbàkàbà tí wọ́n ń sá àsálà fún ẹ̀mí ara wọn. Fọ́nrán yẹn lẹ́ ń wò yìí o ẹ̀yin èèyàn ẹ wo báwọn yẹn ṣe ń sá eré wọ́n láwọn bandit yẹn wọ́n lọ bí ọlá Ọlọ́run ni wọ́n ṣíra wọn dé ni tó jẹ́ pé ìró ọ̀bọ̀n wọn ní ró kólákólá ní ń dún kùsẹ́ làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní portrait tó ń sọ pé ẹ lie down ẹ ṣe gbá ẹ ṣàwo màá yí kíní yẹn sókè níparí fọ́nrán yìí gangan màá tún bá yín yí sókè kẹfà balẹ̀ gbọ́ gbogbo nǹkan tó ń sọ ní background di fídíò yẹn. Tẹ́ bá rá àwọn màmá àwọn ìyá bó ṣe bẹ̀rẹ̀ sí ní wẹkún mu bòròbòrò ǹjẹ́ jẹ́ mọ̀ pé nínú ìdílé kan ṣoṣo èèyàn 5 ni wọ́n pàdánù èèyàn 7 ni wọ́n pa lápapọ̀ àmọ́ nínú fámìlì kan ṣoṣo èèyàn 5 ni wọ́n sọ pé wọ́n pa ń bẹ̀ ẹni bà ló mọ̀ o lágbára ọlọ́ọ̀ba ẹ̀dùmarè gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nǹkan burúkú ò ní bà yín o kò ní bà wọ́n ọmọ yín níbi tẹ́ pẹ́kadé tẹ́ ta gbòǹgbòdé mo ní láburú ò ní dé bá yín kò ní dé bá mi náà ẹ bá ń ṣàmì àdúrà kẹsì bá ń gbé tọ àdúrà mi. Ẹ wò lánàá òde yìí ni o ní ìṣẹ̀lẹ̀ àbàmì yìí ló wáyé ní agbègbè kan tí wọ́n ń pè ní indi yẹn wọ́n sọ pé ń bẹ ní Riyom local government area ní Bankiladi nípínlẹ̀ Pleatu. Tẹ́ ò bá gbàgbé kò kí ń ṣe ìgbà àkọ́kọ́ rèé tàbí gbà èkejì táwọn bọ́dì ń sọsẹ́ lágbègbè yẹn ó ti wá fẹ́ di lemọ́lemọ́ àmọ́ eléyìí tí wọ́n ṣe kẹ́yìn lánàá òde yìí nírọ̀lẹ́ àná ó jẹ́ nǹkan tó burú jáì níbi tí wọ́n ti ń ṣe mass burial lọ́wọ́ ibẹ̀ làwọn bandit lọ ká wọn mọ́ tó ń bẹ̀rẹ̀ sí ń yìnbọn àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń sá àsálà fún ẹ̀mí ara wọn. Wọ́n ní tí ò bá kí ń ṣe ọpẹ́lọpẹ́ àwọn ọ̀dọ́ tí wọ́n dúró digbí tí wọ́n dúró tán àwọn ọ̀dọ́ tó yẹ pé àwọn náà ní àwọn lókà ìbọn àwọn ṣakabùlà bí nǹkan àwọn ìbọn àwọn ọlọ́dẹ tí wọ́n ní dání tó jẹ́ pé wọ́n kó jáde tó fi dojúkọ àwọn atiláwí yìí wọ́n ní ìbá má jẹ́ bẹ́ẹ̀ ni pé òkú ò bá sùn lọ rẹ́ẹ̀rẹ́ ni òkú kan ni wọ́n ń sin lọ́wọ́ ó ti wá di lemọ́lemọ́. Ẹ gbọ́ ìgbà wo la tó fẹ́ bọ́ kúrò nínú gbogbo eléyìí báyìí nítorí Ọlọ́run ẹ̀yin èèyàn ẹ wo bó ṣe ń pa àwọn èèyàn nípakúpa tá a sì ní ààrẹ lórílẹ̀‐èdè yìí nílùú tó lọ́ba tó níjòyè gómìnà ń bẹ nípínlẹ̀ Pleatu àwọn ẹ̀ṣọ́ aláàbò ń bẹ tábàwá wítánìsì báyìí gbogbo àwọn táwọn ọmọ ológun bá tún wá rí mú wọ́n tún lọ máa reintegrate wọn wọ́n máa rehabilitate gbogbo wọn wọ́n máa deradicalize wọn wọ́n tún wá máa dá gbogbo wọn padà sínú ìlú. ẹ gbọ́ ibo là ń lọ náà nítorí Ọlọ́run ibo là ń lọ ọjọ́ wo la tún fẹ́ bọ́ kúò lórí ọ̀rọ̀ ìgbésùmọ̀mí tí ń wáyé lemọ́lemọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá jùlọ lókè ọ̀yà lọ́hùn eléyìí ó gbẹnu tán o ẹ̀yin èèyàn wa ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ. Ẹ máa bá ń comment kẹ́ máa like kẹ́sì máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ìdílé kan báyìí èèyàn márùn-ún sọ pé wọ́n pa ń bẹ̀ wọ́n ti fà wọ́n oyún sínú ẹkún ìpayín kéke. Imagine kéèyàn márùn-ún kó sọnù nínú family kan lọ́jọ́ kan ṣoṣo. Ilé burú jáì ẹ̀yin ìjọba ẹ wá nǹkan ṣe sọ́rọ̀ yìí ẹ wá nǹkan ṣe sí eléyìí burú jáì o. Ẹ wo mo ní sáré fi tó yín létí ni gẹ́gẹ́ bí ìlérí tí àwa ṣe fún yín torí ìlérí tí wàá múṣẹ wípé àníjẹ́ kójú yín fọ́ bẹ́ẹ̀ náà làsì ní yéké tí yín di sí gbogbo òṣẹlẹ̀ tí bá ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ wa pàápàá jùlọ nílẹ̀ Yorùbá tí wọ́n ń bì. Àdàbà ọ̀nà ni à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹlé gbéra ńlẹ̀ àdàbà a tún ti fò fẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lódẹ̀rọ̀ pẹ̀sẹ̀. Gunfire, gunfire, gunfire. Heads down. Heads down, heads down. Heads down, heads down. Heads down, heads down, heads down. Heads down, heads down, heads down, heads down.
Heads down, take cover, heads down. Heads down, heads down, heads down. Hey, don't panic, take cover. Agbe ní gbére pàdé olókun, àdùkò ní gbére pàdé ọlọ́ṣà, òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò. Fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédé, ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le, ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí, ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa, ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ, ìwọ ọkùnrin tára rẹ̀ ò le, ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde, ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédé, ìwọ ọkùnrin tó ń retí ọmọ, ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó. Ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ̀ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.